علم بلا أدب علم بلا أدب نار بلا حطب حسن بلا خلق iná tí ó jó gbogbo àdúgbò tí ó jó ìlú yẹn ni. ilmun bila adabin ìmọ̀ adabu ò ṣe yọ tábàlẹ̀ èèyàn ó ní ìmọ̀ tọ́lọ́hún adabu ò ṣe yọ fún mi. ilmun bila adabin nítorí bí adabu gan ní lára ọmọ ẹ ló wà. ilmun bila adabin narun bila hatabi. àṣì kékeré kan lọ́dọ̀ àwọn onífíkìrì wọ́n yẹ al-ijtihadu la yunqadu bil-ijtihadi. اتفاق العلماء الشريعة والعلماء الأصول wípé al-ijtihadu téèyàn bá sọ kankan tó bá sọ kalẹ̀ kì í ṣe wípé tẹlomi bá sọ nǹkan kalẹ̀ tàkọ́kọ́ ń tako ìkejì tako tàkọ́kọ́ kì í ṣe bẹ́ẹ̀. àmọ́ nǹkan tí mo rí lára àfáà yìí tí mo fi ní mo fẹ́ kí àfáà khasatan jammalahu Allahul Karim bi jamalil ilmi wasfasaha Ọlọ́run ṣàánú àdì kọ̀mọ́ndà púpọ̀. ilmun bila adabin narun bila hatabin husnun bila khuluqin àwọn tí mo mọ̀ láyé famari. àwọn èèyàn tí mo mọ̀ láyé tí wọ́n dúdú bíi kọ̀mọ́ndà yìí tó sì fún fáì wọn ò ju bíi mẹ́rin lọ. ما قيمة المرء إلا ما يقدمه لا تستوي قيمة الألماس والحجر. ẹ̀rí ìdán bíi kóró sí mi àní mò ń wò ó pé ó ti wá ń sọ wípé òun ti lówó mọ́ ní bẹ́ẹ̀ ọba bí ò bá tẹ̀ sọ pé olówó èèyàn ẹni tí ò bá lówó àwọn ọ̀rẹ́ òun kò rí báyìí. علم بلا أدب نار بلا حطب حسن بلا خلق زارع بلا ọmọ níyà wa níjọ́ tí kọ̀mọ́dà ò ti tó báyìí ọ̀rọ̀ tí mo sọ yìí ó ti lékè 10 years mo ní kọ̀mọ́dà mo fẹ́ kó wá bá mi kọrin ní ọjà yà ni mo ní bí ta ti ṣe tafsir tàwọn tó rọrùn ó dẹ̀ wá sí dáadáa jọ náà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jáde ni lásìkò tó dẹ̀ ń jáde sí Sàrùmí ló ń lù gbàgbà yẹn ìsìnkú kan náà dẹ̀ náà fẹ́ lò ó wá fi tàwa dùn ó fi tẹ́ Sàrùmí lọ́rùn ó fẹ́ sùn Sàrùmí gbé tí a gbé èèyàn máa ń fi tàwa dùn débi kan tó yẹ pé wà láì tà láì tó o bá fẹ́ sọ̀rọ̀ rẹ lẹ́nu láyé àti láì kìyàmà. kí ló fẹ́. ما قيمة المرء إلا ما يقدمه لا تستوي قيمة الألماس والحجر لا تستوي قيمة الألماس والحجر. Sura wa jáde ń dasọ bẹ́ẹ̀ ló ní ma wọ̀ yóò kà gbogbo ẹ̀ ó di black ni. علم بلا أدب نار بلا حطب حسن بلا خلق زارع بلا ثمر. mo fẹ́ràn ọdún ẹ̀sẹ̀ àgbáyé wọ́n sì fẹ́ràn mi gan. fẹ́ràn mi gan. ó bá ọjà tó ń lọ ní. èmi èyí sí aṣọ bíyà. mi èyí sí aṣọ bíyà. mo bá àwọn àjẹbíyà ṣe kán kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ lè máa ṣépèlé mi. ìsinmi lẹ o. ẹni tí ó bá jẹ́ ọ̀tá bàbá mi fún ara rẹ̀ ló ju ọ̀rẹ́ ẹ̀. àfa yìí. ما قيمة المرء إلا ما èmi ò ní يقدمه pẹ́ẹ́nì kankan lọ́ta. لا تستوي قيمة الألماس والحجر. mélòó ọ̀tá bẹ́ẹ̀ sí pé nínú ilé náà ló wà. ó ní
وما ضرني إلا الذين عافتهم جزى الله بالإحسان ما لست عارف وما ضرني إلا الذين عرفتهم جزى الله بالإحسان من لست عارف جزى الله بالإحسان من لست أعرف ìbẹ̀mọ̀ àdàbí àti ẹ̀sìn wàláhì ìfẹ́ ṣe kàdá ń bẹ̀lẹ̀ mi o ṣe ń bẹ̀mọ̀ amẹ́ríkà sọ pé ó hẹ́ ti ṣe àádámù ìbẹ̀mẹ̀. وما ضرني إلا الذين عرفتهم mo dá àwọn èèyàn mọ̀ débẹ̀. جزى الله بالإحسان من لست أعرف. so àdìkàmẹ́dà táwọn kéwọ́lẹ́rẹ̀ bá ń ṣe báyìí tí wọn náà ṣe ló tó gbè ló káwọn. tó gbè ló káwọn torí bí wọn náà ṣe máa ń ṣe nìyẹn. so àìtàmọ̀ bẹ́sìtún ó firi pẹ̀lú àwọn èèyàn àwa náà lè firi pẹ̀lú ẹ̀ ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ gùn. wàláhì shining star ni commander kìí sí pípẹ́pípẹ́ ẹ̀rí bó ṣe ń gbèrè kéwú tí ó ní ẹ̀rẹ̀ wú ó tún tọ̀hún tí fi tàrà nùmù sí ó fi tàgá ní gbogbo ẹ̀ sí ẹ̀ mọ̀ já sí. إلا ما يقدمه لا تستوي قيمة الألماس والحجر.